tó ẹ̀yin ènìyàn wa, ọlọ́run ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba jípọjọ́ kúdà, Elédùmarè ọpẹ́ ni fún ọ. Adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà. Ìbà lórí lọ́wọ́ ọlọ́run ọba àjíkí, ọba afẹ́nifẹ́re, ọba àjò àpẹ́ agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba ológun lọ́lá, aní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò, abọ́ ọ̀bọ̀bọ̀ tí fi yọ ọmọ ẹ̀ náà fìn. Ìbà dá gbọ́ngàn bàbá kókó, èrò akatapá bàbá lóṣùn, aṣọ mẹ́rìnlélógún lásọ ṣàpọ̀nà, ọ̀kan ní yémiyémi gbẹ́kẹ́, ọgọgọ rúmọrúmọ, apanimọ̀hágbó olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti ìdímùjẹ èèyàn, ẹ̀yin náà la jẹrun òró, ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, àtòrò òró jẹ̀ fún ọ̀gàlàntà. Ìbà yín o, ẹ̀yin arúgbó aṣọ mọ́balẹ̀, améjèkílẹ̀ yín ò bọ́ dàrú, ẹ má jẹ́ ó bàjẹ́ o, ẹ ṣàánú, ẹ dákun dábọ̀ kẹ́ fi èdénú, kẹ́ fi gbogbo ara dénú. Gbogbo àwọn ọmọ tí wọ́n kó, táwọn agbésùnmọ̀mí kó, ẹ jẹ́ kí wọ́n gba ìdáǹdè lágbára lọ́wọ́ Elédùmarè lórí ìjọ́ kẹjọ táwọn ẹbí wọn ti ń pọ̀ kàkà, tán tinú wọn ń pò papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo ọ̀nà ẹ jẹ́ kí wọ́n rí ìdáǹdè gbà. Abẹ̀yìn tẹ́ ẹ nílẹ̀ ni, àtùyín ni, gbogbo bí ìdírẹ̀bẹ̀ àwọn èèyàn, gbogbo eré táwọn èèyàn ti sá lórí kí àwọn èèyàn wa yìí kán lè bá gba ìdáǹdè, ẹ jẹ́ ká dùn abẹ̀, ẹ jẹ́ ká dùn àwọn ó gbà. Gbogbo ìdírẹ̀bẹ̀ tán bá dí níwájú yín, ẹ má ṣàlá bá wọn gbà á, ẹ jẹ́ ká dùn àwọn ó gbà, ẹ bá darí wọn wá sọ́nà ilé. Àwọn agbésùnmọ̀mí, ẹ bá wa rẹ̀ wọ́n, ẹ jẹ́ wọn ó sùn fọnfọnfọn, kí wọn ó gbàgbéra, kọ́wọ́ àwọn agbófinró fi tẹ̀ wọ́n, káṣírí wọn ó tú síta gbangba, káwọn ọmọ tí ń bẹ lákàtà wọn ká lè bá gba ìdáǹdè. Abẹ̀yìn ni, ẹ ṣíjú àánú rẹ wò wá, láàlú ògiri kò dọwọ́ rẹ o, èso láàlú abámbá ọ̀fẹ́ bàtà kùtù bàǹbàmù, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ́jẹ́ níbi sunmí láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀dà tẹ̀lé látọ̀ pa. Èṣù mọ̀ṣẹ̀lẹ̀ Yorùbá wọn, mọ̀jẹ̀ kílẹ̀ Yorùbá ó dàrú. Gbogbo ibi táwọn ọmọ yìí bá wà lónìí, bá a kàn wọ́n la, wọ́n ní tí atẹ́gùn bá fẹ́, ìmọ̀ kangi oko lára ni. Gbogbo ibi tó bá wà lónìí, jẹ́ kátẹ́gùn rẹ̀ jó kàn wọ́n lára, tí wọ́n fi yọ̀ǹda àwọn ọmọ yẹn. Abẹ̀bẹ̀ ni, adírẹ̀bẹ̀ ni níwájú rẹ̀ láàlú ògiri òkò, jórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, jórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Wọ́n bá jẹ́ káwọn ọmọ yìí gba ìdáǹdè, jẹ́ wọ́n gba ìtúsílẹ̀ pẹ̀lú àwọn ìyá tí ń bẹ àtàwọn bàbá tó bá wà ń bẹ̀, kí wọ́n gba ìtúsílẹ̀, ká má gbọ́ ikú wọn mọ́, káwọn kìnìún mọ̀ ṣe, káwọn bandits má ṣe rò ó láti dẹ́mi wọn lógbodò mọ́, tí wọ́n fi darí wọn wá sọ́nà ilé. Lágbára rẹ láàlú bí ó ṣe rí nù. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀, alápòkà tó da lápò orí bí kò lójú bá ilẹ̀ ó lanu. Ọ̀rọ̀ tó kẹ́tẹ́ bá bálẹ̀ sọ nílẹ̀ máa gbọ́. Ilẹ̀ apè ọ́ lónìí lórí àwọn ọmọ yìí. Bákan náà, àwa ò mọ orúkọ wọn, àwa ò tiẹ̀ rókọ wọn, ṣùgbọ́n àwa ń ṣe gẹ́gẹ́ bí Yorùbá tẹ́jẹ̀ rìn lára rẹ̀ pé àwọn ará wa wà ní captivity. Abẹ̀ ọ́ lónìí, ilẹ̀ ọ̀gẹ́rẹ́, tó bá jẹ́ pé lónìí àwọn bandits náà bá fẹ́ ṣe wọn tẹ́lẹ̀, jẹ́ kí omi àánú bọ́ sọ́kàn àwọn tó fi release àwọn ọmọ ẹgbẹ́ wọn bọ̀ nílé. Àwa ò lówó tá a fẹ́ fi gba àwọn ọmọ ilẹ̀, a sì ní ìbọn tá a lè lọ fi kojú wọn, ṣùgbọ́n gbogbo ọ̀nà mọ́ṣáláì bá yọ̀ǹda àwọn ọmọ yìí kí wọ́n fi bọ̀ nílé, yọ̀ǹda wọn pẹ̀lú àwọn ọ̀gá wọn, ká máa bọ̀ nílé pẹ̀lú àlàáfíà ara. Abẹ̀ ọ́ ni, bí ó ti rí nù, àṣẹ ń ti dùnmọ̀ rẹ̀. Èyí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe láti bí ọjọ́ mélòó kan lórí àwọn ọmọ ìta àdá nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀, yóò ṣẹ bẹ́ẹ̀.
àti bẹ̀rẹ̀ náà nù a ní sinmi wọ́n ní onígbìyànjú wọn kì í pòfo gbogbo ẹ̀dá tí bá ń gbìyànjú nǹkan kì í pòfo ìwọ tó o bá dákẹ́ tara rẹ ò ní bẹ́ẹ̀ dákẹ́ láíláí ṣùgbọ́n ìwọ tó o bá dákẹ́ tara rẹ náà ó bọ̀ dákẹ́ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bá a ṣe ń lọ wájú tá à ń lẹ́yìn tá à ń jíròrò lórí bóòrùn ló ṣe jáde ẹja tó mọ̀ gbìyànjú underground bá a ṣe ń ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn náà ń ṣe káàkiri tá à ń rí kọ́nà jẹ́ ká dọ́ everybody ó gbà. ilé tó jọ mí lójú tó gbé mi wálé nìyí mo fẹ́ ṣe fídíò yẹn ní ṣókí mi fẹ́ púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà níwájú wa tá a fẹ́ yanjú lénìí. a rí fọ́nrán kan tí Tani Olohun ṣe fún Alhaji Oríyọmí Hamzat nígbà kan tẹ bá rántí bí ọdún kan sẹ́yìn tí Tani Olohun bá ń yàgàyàgà Alhaji Oríyọmí gbogbo wa èmi in particular a máa ń rò pàṣẹ ju Tani Olohun pọ̀ pàṣẹ ju rẹ̀ pọ̀ Tani Olohun ó tó ti bú Oríyọmí o àṣẹ tó ó ní tájá fi gbó ajá ìdédé gbó lẹ́kùnlé bàbá wa èèwọ̀ òrìṣà ni àṣọ ní tájá fi gbó gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá rí ẹnikẹ́ni tó bá ti gbé ọ̀rọ̀ ẹ̀sìn rò ẹ má jẹ́ wọn mọ já ṣáájú ń bì kankan wọn ò dà bẹ̀rù gbẹ̀yìn ni bẹ́yàn bá jẹ́ immigration officer tó bá jẹ́ lẹ́sìn ní kété tẹ́lẹ̀ tí ìṣẹ́sìn rẹ̀ bá ti déwájú rẹ̀ ni ó ti máa ṣe wà wù tó ń tọ̀hún lẹ́ẹ̀fì mọ̀ pé wọ́n lo ẹ̀sìn láti fi da ayé rú ni téèyàn bá jẹ́ ẹlẹ́sìn tó bá jò ní principal school tẹ́ ẹ bá mú ọmọ lọ tó bá rí lára yín wípé ẹ̀sìn tẹ́ ń ṣe ó yàtọ̀ sí tiẹ̀ possibility wà kó má fún yín ní attention tẹ́ ẹ fẹ́ lórí ọmọ yẹn àwọn ìrírí mi mo ń sọ yìí o téèyàn bá jẹ́ ẹlẹ́sìn tí ògbẹ́ bá gbẹ̀yìn tẹ̀mí yín fẹ́ bọ́ tẹ́ ẹ bá déwájú rẹ̀ tó bá rí sáìn pé ẹ̀sìn míì lẹ́yìn ṣe yàtọ̀ sí títí ẹ̀ possibility wà kó má fún yín lómi kó ní òṣomi kẹ́ lè mọ aburú tẹ́sìn ti ṣe. Alhaji Oríyọmí Hamzat ò ní mo fẹ́ ṣe fídíò yìí fún ẹ lọ withdraw ní race pé ẹ fẹ́ ṣe gọ́vnà lọ́yọ̀ọ́ kò sẹ́ni tí ó dìbò fún yín ayé ti rí yín pé ẹgbẹ́ sèrù sórí púpọ̀ níjọ́ kìíní àná táwọn èèyàn ń pariwo yín pé ẹ jókòó pẹ̀lú Gúnmi ṣẹ́yìn tẹ́ ń jà fọmọnìyàn so yẹ kẹ́ jókòó pẹ̀lú orú Gúnmi in the first place a sane-mind person like you Alhaji Oríyọmí so yẹ kẹ́ jókòó pẹ̀lú orú Gúnmi àwọn èèyàn gbé fọ́tò yẹn jáde ọmọọṣẹ́ yìí kan wá dìbọ́ǹkì onírọ́ ni AI ni wọ́n dókítọ̀ ẹ̀ ni kẹ́yìn fúnra ara yín tó wá jáde nígbà tí wàhálà pọ̀ pé lóòótọ́ lẹ́ẹ̀ jókòó pẹ̀lú Gúnmi nìbàdàn ẹ̀dẹ̀ wà nínú àwọn tó wá ń kọ́ program ẹ̀ ṣagbátẹrù bí Gúnmi ṣe wọ̀lú Ìbàdàn wá Alhaji Oríyọmí Hamzat wàláì ẹ̀yin ló yẹ kí wọ́n máa kí ifá kan tí mo fẹ́ kì í fún ẹ̀yin ní ọ̀bàrà bòdí ò mọ́lé kankan ilé ẹni ní tani ẹ̀bì tí ó pèrà ọ̀ ń ṣe mí ọ̀ ń gbà mí aṣẹ tó wá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí tó ń gbà ní. ìkà ọ̀dájú ni yín Alhaji Oríyọmí Hamzat ọ̀dájú ẹ wá dáwọ́ ẹ daṣọ funfun bóra inú yín wá dúdú ládùúgbò problem ẹ wò ó ní gbogbo àgbáyé ẹ lọ ka history Gúnmi a sọ ọ̀rọ̀ Gúnmi fún yín ní gbogbo ìgbà èyí tẹ́ jẹ́ reporter
tẹ́ ń dìde sí ìpèníjà àwọn ọmọ ènìyàn ṣerú yín ló yẹ ká bá lẹ́sẹ̀ Gumi pé Gumi wá gbé yín lẹ́sẹ̀ àbẹ́yìn lẹ gbé Gumi lẹ́sẹ̀ ẹ̀ ń fọwọ́ra Gumi lórí. Alhaji Oríyọmí Hamzat ẹ̀ẹ́rẹ́ èèyàn bá yín sòdodo ọ̀rọ̀ ẹ má díje gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ fowó yín ẹ fẹ́ fi jógẹ̀lẹ̀ dẹ́ni fún ilé ìtaari àádùn lẹ́yìn lọ́rùn tó gbogbo yóò fi tán ni àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lé nìyí ṣé mo pé mi ò mọ support yín gan mo fẹ́ràn yín gan ṣùgbọ́n ojú gbà mí tì nígbà tí mo rí gbogbo wa láti bú Tani Olohun pé àṣejù rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yín kìtì kankan máa ń bẹ láàrin yín ẹ pátì nígbà náà lọ́wọ́ gbọ́ sí wa lẹ́nu rẹ̀ dákẹ́ ṣùgbọ́n ṣé léyìí tẹ́ ẹ ṣe yìí ṣé ìyẹn máa dákẹ́ ẹrú eléyìí. Alhaji Oríyọmí èmi tí mo dún ìgbókù mùsùlùmí ni mí mi ò yé sọ lẹ́fírí kọ́nà ṣùgbọ́n mo ti sọ àsọtẹ́lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wàhálà ìwọ́ pè yẹn mùsùlùmí yóò sì máa sá lọ torí kò ní bẹ́ẹ̀ ká identify wọn àti muslim toró mọ̀ pé ó lè la ikú lọ tàbẹ́mi rẹ̀ ibẹ̀ ló mọ̀ báyìí nínú ayé odidi Mọ́kà wọ́n kọ̀wé láti máa láà Gumi kó wọ ìlú wọn mọ́ nítorí àwọn aṣemáṣe ẹ lọ wo history ẹ lọ chẹ́kì fáìlì Gumi ní Syria ẹ lọ chẹ́kì fáìlì ẹ̀ ní ìlú tó jà lọ́wọ́ yìí Iran ẹ lọ gba àwọn nǹkan tó ti partake nínú terrorism ní world ní Gumi tẹ̀ ń wò yìí ẹ dẹ̀ mọ̀ torí ẹ̀ mo ṣe bẹ̀rù Islam tí wọ́n bá mú ọmọ kékeré báyìí tí bá ti lè sọ pé Kazeem ló kọ rẹ̀ tó mọ̀ pé mùsùlùmí lòun ìwà bíkà ò ní jìnnà sọ́wọ́ rẹ̀ láti kékeré ní bíkà ló wà lọ́wọ́ rẹ̀ nǹkan tó jẹ́ kí mo yàgò fún ẹ̀sìn Islam nù mo yàgò fún lórí ẹ̀mí mi torí mo rí wípé àwọn èèyàn olóòótọ́ kò sẹ́ni tẹ́ bá pàdé tó jẹ́ muslim tí ò ní lágídí ọkàn kò sẹ́ni náà tẹ́ bá rí mùsùlùmí tí ò lágídí ọkàn ẹ̀ fà jáde olóṣèlú arábàlà bẹ́ẹ̀ Tinubu tẹ́ni tí sì wá wù yìí agídí ọkàn mùsùlùmí ní ìdálàmú tí irú rẹ̀ bá jẹ́yàn kan tí ò gbẹ́sẹ̀ rò ní yóò láàánú àwọn èèyàn lójú ṣé Tinubu láàánú àwọn èèyàn Tinubu tẹ́ àwọn èso láàánú àwọn èèyàn ṣé Buhari láàánú àwọn èèyàn máa ka fún yín lórílẹ̀‐èdè yìí ẹ lọ wò ó ẹ wá fi compare Jonathan tí ì ṣe mùsùlùmí àwọn tí mo dárúkọ yìí ẹ lọ fi compare Jonathan tí ì ṣe muslim àwọn kankan bẹ tó jẹ́ pé kò ṣe yí padà wàláì kò ṣe yí padà lẹ́ni àwọn tí wọ́n ní ẹ̀mí ìkàlẹ́rí tí wọ́n padà ní Islam yẹn wọ́n mọ bí yẹn ṣe máa ń ṣèyàn ní jàǹbá ni wọ́n fi ń padà àwọn tẹ́ni tí wọ́n padà yẹn ìjàmbá ń bẹ lára wọn tán lè fi ṣèyàn torí ẹ̀ fídíò yìí mo ṣe fún ìkìlọ̀ àwọn èèyàn ni ẹ ṣọ́ra ẹ lọ ṣọ́ra gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí tó bá ti lè mú ẹ̀sìn kó ó wà ní kìrìsìtẹ́nì náà torí bẹ́ẹ̀ títí wọ́n kàn mọ níwọ̀n bá ní ó wà nù tiwọn náà torí pé region kan náà the same Middle East láti kó àwọn ìwé tí ń ba ayé jẹ́ ìwà tí òun ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí ẹ sọ impact tí àwọn ẹ̀sìn tí wọ́n ní lórílẹ̀‐èdè yìí tá a ti rí wọn ò lóòótọ́. Bàbá Adébóyè ní gbẹ́jọ́ tó ti pa kìrìsìtẹ́nì jọ sí ìjọba bàbá Adébóyè jáde tó sọ pé ò darí kẹsà ti rówó wọ́n pa Michael Oyedokun irú bàbá Adébóyè ò lè jáde Pastor Kúmúyì ò lè bóde Pastor David Oyedepo ò lè bóde kan fara ya kí wọ́n dalẹ̀ rú kí Nigerian government ó mọ̀ pé àwọn pa kìrìsìtẹ́nì kan wọn ò lè jáde àfọwọ́ àwọn kìrìsìtẹ́nì lè fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ́ fi kọ́ skul tí wọn ò ní lè lọ gbogbo ẹ̀ láàrin ṣé ẹ̀sìn tó wá so èso re nílẹ̀ aláwọ̀ dúdú so ṣe èso re ẹ̀yin náà wọ́n náà kẹ́nìbọ̀dì ó wá kó wá so èso rere tẹ́sí mú wá à ń sọ ń dùn ní ẹnìkan sọ̀rọ̀ pé ẹ̀sìn ló mú ìwé wá táwọn èèyàn fi ẹ̀sìn kìrìsìtẹ́nì làwọn èèyàn fi kàwé nígbà tẹ́ wá kàwé òun kí wá ní ìwúlò òwe yẹn lára yín lónìí ìwé tí kìrìsìtẹ́nì mú wá tẹ́ kà
èso rere rẹ̀ dà tí gbogbo àwọn ìlú òyìnbó tí ò tanná before Nàìjíríà tí wọ́n ń tanná lónìí táwọn àwárí náà tàn láti 1960 láti gbòmìnira. Àǹfààní ìwé tí Christianity mú wa ń dà lára wa yóò pẹ́ kó tó yé yín. Òun ló múra àwọn Oríyọmí yẹn, egbò tí gbogbo yẹn gbé Oríyọmí sí lórílẹ̀‐èdè yìí. Nílẹ̀ Yorùbá òun la bìlì pé lóòótọ́ jù. Ẹ wá wo Oríyọmí lónìí náà wọ́n ń tẹ̀lé Gúnmi, ẹni tá a pè lọ́jọ̀gbọ́n ọ̀wọ́n ń tẹ̀lé Gúnmi tí bàbá rẹ̀ ò fi ipa tó dá lélẹ̀ lórílẹ̀‐èdè yìí. Gúnmi náà dẹ̀ ń tọ́ pàṣẹ bàbá rẹ̀. Ìwọ tó wá jẹ́ Oríyọmí Hamzat ipa Gúnmi nìwọ náà wá ń tọ̀. Ṣé ẹ rí pé wàhálà ti wà ńlẹ̀ Yorùbá? Ẹni bá rí Oríyọmí Hamzat tí ò bá sá ṣòbí àdáńtọ̀ ni. Àṣírí lẹgbọ́ lẹ́nu mi lénìí. Gbogbo wọn ní ìka kéékèèké ń bẹ lọ́wọ́ wọn, ìka ń bẹ nínú wọn bẹ́ẹ̀ ṣe wò wọ́n yẹn. Ẹ wá ń bú ẹkún, pé nǹkan bàjẹ́, nǹkan ó bàjẹ́ jù báyìí lọ tá a bá tètè gbá bá ṣe wọ̀rọ̀ kó fi ṣàdá lórí ọ̀rọ̀ àwọn pípù yìí. Ṣé báwọn Mufti Ìwó ṣe báwọn gbójú hàn tá à ń rí? Ṣé bí Olúwo ń jẹ́ mọ̀ pé ọ̀tá ilẹ̀ Yorùbá lòun? Ní ti Oríyọmí Hamzat bó la ṣe fẹ́ mọ̀ pọ́ta ni? Olóje ń sọ pé ifá tó dá fún Oríyọmí òun ni ọba Àràbòdì. Ọba Àràbòdì ò mọ́lé kẹ́ńkẹ́ ilé ẹni ní tání ebi tí ó pé rà. Ọ̀ ń ṣe mí, ọ̀ ń gbà mí, àṣẹ tó wá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ní tí tó ń gbà ní. Ìkà èèyàn. Ṣé ẹ ti rójú ayé àbẹ́ẹ̀ rí? Ṣé ẹ rójú ayé àbẹ́ẹ̀ rí báyìí? Àwọn tá a pè léèyàn nu. Àwọn tá a pè léèyàn nu láwùjọ wa. Ṣé ẹ ń rí àbẹ́ẹ̀ rí? Gbogbo wọn náà wá di ẹ wá gbé Gúnmi, ẹ ń gbé Ìbàdàn. Capital city ilẹ̀ Yorùbá lẹ gbé Gúnmi wá. Ẹ wo àràpá rẹ̀, ẹ wo ibi tí ń yọrí sílé ní ẹ̀mí tí ń bọ̀. Lẹ́yìn ìgbà tí Gúnmi wá wọ́n pààyàn Ìbàdàn, wọ́n dóyà yẹn pa, wọ́n tó gé orí rẹ̀, ọmọ rẹ̀ tí wọ́n tó gé yẹn lọ́wọ́. Ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ wọ́n tó wá kọ́ ọlọ́pàá wá, wọ́n fi ń kọ́ àwọn èèyàn nídò nìbàdàn. Ìyẹn lọ bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ tó bẹ̀rẹ̀. Bó la fẹ́ bá yàrá já ńlẹ̀ Yorùbá? Ẹ̀yin kábíyèsí wa, àríṣẹ́ ọwọ́ yín o, àríṣẹ́ ọwọ́ yín. A rí wípé ọ̀wọ́n nìyàn ní jẹ Yorùbá níyà. Àìlẹ́ni tí ó dùn ti Yorùbá ló sọ ìran Yorùbá di dandan lénìí. Kò sọ́ba nílẹ̀ Yorùbá tí ń jàfẹ́tọ̀ ọmọnìyàn lẹ̀ Yorùbá. Kò sọ́ba tó lè kẹun sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àwa rẹ̀ nìkankan nínú yín tó jáde tí wọ́n sọ̀rọ̀ pé n tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kò dáa. Àwárí àwọn mọ́tò kan lálẹ́ àná tó ń kó àwọn ọmọ kéékèèké ní Èkìtì tó ń sá káàkiri àwọn ọmọ skul, àwọn mọ́tò ọlọ́pàá tó fi ṣe patrol. Mọ́tò yẹn ò gbèrò púpọ̀, àwọn mọ́tò ní Hilux yẹn ni kò gbèrò. Ìwọ̀nba èrò àwọn ọmọ skul tó lè gbé ló gbé. Gbọ́n ní bandit, àwọn ọmọ yẹn padà bandit, àwọn ọlọ́pàá yẹn ò dẹ̀ rí bandit, but láti assist àwọn ọmọ yẹn ká fi kó lójúgbó. Wọ́n kó wọn sínú mọ́tò, wọ́n kó wọn lọ. Ilẹ̀ Yorùbá wá di ìlú àgbọ̀ ilẹ̀ ìlà ìlò. Everybody wá sá káàkiri fẹ́mi rẹ̀. Àwọn nǹkan tá ti face ní 80s ní Haúsá. Mò ń ráwọn èèyàn jáde àti ẹ̀wọ̀n bóyá Mùsùlùmí ni àwọn bí wọn àti ẹ̀wọ̀n bóyá Kìrìsìtẹ́nì ni wọ́n, àmọ́ bóyá kìíní kan ẹnìkan ní wọ́n máa ń dìdá rẹ̀ pé àwọn yìí ṣe Mùsùlùmí, páwọn ò mọ Ọlọ́run ọkàn rẹ̀. Mò ń wò yín nígbà tí ń sọ fún iṣẹ́ rẹ̀ péré ni. Nígbà tí mo sọ fún yín lórí ìkànnì yìí wípé ẹ má máa fojú yẹn wò mọ́. Nígbà táwa wà ní Haúsá ní 80s, mo rántí 81, 82, ẹ lọ wo wàhálà Mọ́látàṣínì. Wọ́n kọ́kọ́ pèrún láago kan òru, nígbà bá pèrún tán ni wọ́n wà bọ́ta. Mùsùlùmí tó jẹ́ Yorùbá wọ́n pa á. Mùsùlùmí tó jẹ́ Yorùbá wọ́n pa á. Mùsùlùmí tó bá jẹ́ ọmọ Benue State tí ìsara wọn wọ́n pa á. Nígbà tí ìtumọ̀ Danfodiyo wọ Kánò, ṣé kò bá Mùsùlùmí bẹ̀ ni? Nígbà tó wọ Sókótó tó wọ Gobir
ṣé kò bá mùsùlùmí bẹ̀ ẹ lọ béèrè tán ní etí ìhòfò tí Usman Dan Fodio wọ Sokoto ṣé kò bá mùsùlùmí bẹ̀ ni wọ́n bá mùsùlùmí wọ́n bá ilé kéwú tó ti wà ready-made ní Kánò gbogbo wọn ọlọ́pàá ṣé wọ́n ṣe mùsùlùmí ni what are you not saying? à ń sọ fún yín pé they have mission mo tún ṣe fídíò mo pè jáde mo ní Fúlàní agenda it is all about ẹ̀sìn but nítorí pé èyí ti wà gọ́líbù pẹ̀lẹ́sìn ibẹ̀lẹ̀ tí fìyà jẹ Yorùbá àwọn Oríyọmí Hamzat àwọn gbẹ́sìn rù wọ́n wá rò pẹ̀lẹ́sìn ní Fúlàní wọ́n wá accommodate tiwọn ṣé wọ́n rí báyìí kò lè tí ì yé yín ibi tí mo sọ̀rọ̀ lọ yẹn ò ní yé yín láéláé nítorí pé ìwọ̀nba lẹ̀ ń ronú mọ́ nípa tí ń ṣẹlẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè yìí mọ kẹta fèsì gbogbo mo rí pé everybody online ti dàrú everybody wọn mọ ibi tí wọ́n fẹ́ dorí ọ̀rọ̀ yẹn kọ ọlọ́pàá gan wọ́n ti sọnù lórí kéèsì yẹn pé ṣé mùsùlùmí lábẹ́ àtàṣà àwọn eléyìí mọ́ ni àbí christianity àbí àwọn ẹlòmíì torí in táwọn pípìn fẹ́ gbà kò yé wọn ẹlòmíì ni wọ́n dà pé ọkàn fẹ́ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ó kọjá bẹ́ẹ̀ I am telling you right now ẹ lọ kọ nǹkan tí mo sọ́lẹ̀ lónìí ẹni bàbá àṣà sọ pé Fúlàní agenda ni pé Usman Dan Fodio agenda là ń bá lọ lórílẹ̀‐èdè wọ́n dẹ̀ wọ́n fi tán gbé lọ èèyàn fẹ́ dúkẹ́ lọ́rùn ó ṣe bísímíláì èèyàn fẹ́ lọ́jà ó pè ń lágbo kan òru ṣùgbọ́n tílẹ̀ bá mọ́ tó bá pààyàn tán tó bá tẹ̀ wọ́n wò láwọn kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú ẹ̀sìn ṣé kò yẹ kó yé yín ni bàbá ńlá bàbá wọn nígbà tó náà wọ Sókótó ṣé kò bá ilé kéwú ni ṣé kò bá ilé kéwú ní Kánò àti mọ́tálásí ṣé ẹ̀sìn Islam kò ti wọ lẹ̀ Yorùbá as far as 1000 years before kí Usman Dan Fodio tó dé ṣé wọn ò kírun lóde Ọ̀yọ́ ni káwọn Fúlàní tó wá invade Ọ̀yọ́ lé ṣé Ààrẹ Kakanfò Àfọ̀njá ò ti gbà Islam ni tó ti wé láwà ní kó tó lè pé wọ́n padà wàá fẹ̀mí rẹ̀ gbẹ̀mí rẹ̀ lógbodò wọ́n gba ogún bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀dẹ̀ máa tara yín ní gbogbo gbà wọn kì í ṣe mùsùlùmí kíni à ń sọ fún ìpáwọn èèyàn ní àjẹ́ndà yìí sọ̀rọ̀ mùsùlùmí lè léyìí tààtọ̀ yìí ẹ̀yin lẹ́yìn fi ẹ̀sìn jalè yí ilẹ̀ Yorùbá lógun nítorí pé ẹ̀yin ń rí wọn bí mùsùlùmí ẹ wá gbà wọ́n lálejò pé mùsùlùmí ni ṣe bí nǹkan tí wọ́n fi gbà wọ́n sókè súnà nù tẹ́ gbà wọ́n sókè súnà wọ́n mú Álímì wá láti sẹ́yìn òdí ò pé olórí ẹ̀sìn Islam ni wọ́n fi mú Álímì kúrò ní sẹ́yìn àwọn tó dẹ̀ tẹ̀lé wá láti sẹ́yìn lára wọn ni Ṣọlágbẹrú wà Ṣọlágbẹrú rẹ̀ máa Àfọ̀njá dáadáa tọrọ rẹ̀ ni wọ́n wá tẹ̀dọ́ sókè súnà òkè ká tó máa pe òkè súnà lókè súnà Álímì èyí tí ìdè lọrin tí wọ́n ti ń pe òkè súnà ní òkè súnà ẹ lọ wá ní ìtàn ilẹ̀ Yorùbá náà á dẹ̀ máa sọ nǹkan fún yín ẹ máa dà wá yẹ̀rìyẹ̀rì káàkiri òkè súnà wọn àmẹ́sọ Lágbẹrú gbàlejò Álímì síbẹ̀ wọ́n bá Àfọ̀njá sọ̀rọ̀ nípa kó nù gba Islam ti wà lára àwọn Ṣọlágbẹrú ó ti wà nílùú Ìṣẹ̀yìn kí Álímì tó lọ bẹ̀ ó rí ìmọ́lẹ̀ Islam ló fi gbàbẹ̀ lọ ṣùgbọ́n àwọn bá wọn rọrùn torí pé kò ayé olùjára wọn báyìí tó bá jẹ́ pé ayé olùjára wọn ló yẹ ká mọ̀ pé Sókótó tí àwọn ọ̀ràn Álímì invade tí wọ́n sọ di kínní ó yẹ ká mọ̀ pé Sókótó ilé kéwú ti wà bẹ́ẹ̀ Islam ti wà gbogbo àwọn Kánò yẹn nǹkan over 200 years kí Usman Dan Fodio tó wá tó da àárín wọn rú tó ba ayé wọn jẹ́ dòní. ní sẹ́mà jẹ́ndà tó gbé wọ Sókótó àti Kánò náà gbé wá sílẹ̀ Yorùbá tẹ̀ ń rí àdé ń sọ gbogbo gbà ṣùgbọ́n ẹ máa dá wa padà sẹ́yìn pẹ̀lú àwọn nǹkan tí ò nítumọ̀. wọ́n fẹ́ islamize Nàìjíríà ní kí ni jẹ́ islamize wọ́n fẹ́ gba ilẹ̀ yín tí wọ́n lé yín kó bẹ̀ ṣé wọ́n islamize kiri ní Egypt ni ṣé kò sí christianity ní Egypt ṣé kò sí christianity ní Ethiopia ṣé kò sí christianity ní kí lórúkọ ìlú yìí Morocco kò sí christianity ní Morocco gbogbo wọn sọ wájú aláwọ̀ funfun lónìí
ẹ lọ wádìí àwọn ìtàn yẹn báwo làwọn invaders ṣe ń gbalẹ̀ kiri àwọn ní mission àwọn yàtọ̀ ṣé Islam náà ṣe ní Iran tẹ́tẹ́lẹ̀ ni ẹ lọ wo bó ṣe invade ibẹ̀ gbogbo ẹ̀ ló ní story bó ṣe lọ they will come in as a Muslim and they will change everything wọ́n á change narratives ẹ̀ tẹ́ pé ẹ̀ ní mọ̀dí rẹ̀ ní mọ̀dọ́dọ́ ẹ̀ ní mọ̀dí tẹ̀ lọ́mọ́ adẹ sọ fún yín ẹ̀dẹ̀ ń gbé ẹ̀ ń gbòòrò olùpọ̀ ẹ̀ ń gbé padà síbòmíì kó má bàa pẹ́ kó tó yẹ yín Alhaji Hamzat Oríyọmí ẹ disappoint mi èmi ò mẹ́lò mi ò ẹ disappoint mi gidi gan because ibi tí mo gbé yín sílẹ̀ tẹ́lẹ̀ nìyí pé Alhaji Oríyọmí tí n bá gbọ́ọ̀rọ̀ yín lójú oorun màá dìde bí mi àti bá a ṣe ríra rí ṣùgbọ́n at the end of the day àṣẹ lẹ́tàn lẹ́yìn náà ẹlẹ́tàn ní nígbà tí ẹ ti jọyìn òṣèlú ẹlẹ́tàn ní ẹ̀tàn kò sí nǹkan pẹ̀lú òṣèlú láyé tí ìṣẹ̀tàn lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ń bá lọ yẹn ẹ̀tàn gbogbo ìdá tí wọ́n ti ń fẹ́ tán ló gbà gbòǹwó bọ̀rọ̀ wọn já bí ṣe máa rírè mi ní sọ jù báyìí lọ mo ti ní mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí kíní yìí màá kàn mú voice kan wá tẹ́ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ kan níbẹ̀ bó ṣe díìpù tó àná rí jù báyìí lọ lórí kan nìyí èmi ti ń tòótọ́ bàbá àṣà ẹ gbọ́. Islam ò ṣe é dìfẹ́ǹdì mọ́ ó ti bàjẹ́ fún Islam ẹ lè dìfẹ́ǹdì Islam láwùjọ mọ́ kò sí tẹ́ fẹ́ sọ àwọn tẹ́ ẹ rò pé wọn ò ní mọ̀ lánàá wọ́n wá ń bí yín ní tẹ́ ẹ lè dáhùn lónìí àwọn béèrè tẹ́ ẹ ní dáhùn fún ṣe é rí bọ́lódùmarè ṣe é ṣiṣẹ́ báwọn ìgbádẹ̀ kúrò lọ́wọ́ yín ẹ sùn lálẹ́ pẹ̀lú agbára nígbà tẹ́ẹ̀dẹ̀ fi jí láàárọ̀ ẹ̀sìdè yẹn pẹ́rẹ́ bọ́lọ́hún ṣe máa ń ṣẹnu oyè gbogbo ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá àtẹ̀yìn tẹ́ kọ̀tànkìtàn àti iṣẹ́ Ádámọ̀ tí wọ́n ń pa ìtànkìtàn ìtorí burúkú gbogbo yín pátá àṣírí ti tú ilẹ̀ ti mọ́ bá olóró yín oyè torí pé kálukú ò ronú nípa Islam gbogbo wa ní kíní yẹn jọ bò lójú lẹ́ẹ̀kan náà lójú gbogbo wájú ẹ̀yin fúnra yín ìmúnilẹ́rú tí Islam gbé wá fún rẹ̀ bóyá bíi 30% ẹ̀yin àfàlẹ́ Yorùbá dẹ̀ fi 70 fún olórí ibú ni gbogbo yín ẹ̀yin náà lè máa pa irọ́ kírọ́ orúkọ báyìí ni àwọn eṣinṣin pa nẹ́bì orúkọ báyìí làwọn ẹyẹ ń pè orúkọ báyìí làwọn ẹja ń pè orúkọ báyìí ni àwọn ẹranko ń pè irú olórí burúkú ànẹ́bì ń gbẹ́sẹ̀ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà àwọn irú tó wà símílà ẹ máa gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé èèyàn kan ló kọ̀wé méjèèjì o irú ikú àwọn Lárúbáwá ló pa nẹ́bì àwọn wo ló pa Jésù náà àwọn tó lọ bá náà ló pa àwọn tó jíjẹ fún ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé kíní yẹn wọn ò kọ Bíbélì lójú Jésù wọn ò kọ Kùránì náà lójú ànẹ́bì ẹ gbé kíní yẹn síra wọn ìran mẹ́sàn-án ìran méjìlá làwọn ọmọ Ísírẹ́lì ìran méjìlá làwọn ìran Lárúbáwá náà kí ló dé ìlú ọpọlọ ẹ̀ náà ò dẹ̀ dáhùn torí Ọlọ́run gbogbo àìsùn yìí ká má bàa ṣẹrú ayé ni ẹ dákun ẹ jádọrú kíní yìí Ọlọ́run tí wọ́n pè fún Ọlọ́run ni Ọlọ́run kọ̀ méjìlá làwọn sì gidi yan àti màṣírí ẹ àti màwọn tó kọ Kùránì àti Bíbélì àti rí gbogbo ẹ tó bá fi hàn ọ́ béèrè fún àwọn àfi hàn ẹ́ copy and paste ni. gbogbo nǹkan ibi tó kó jẹ sẹ tó bá di ìrọ̀lẹ́ ayé dà ta ló sọ fún ọ gbogbo ń tọ́ka fún ọ kó máa ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ ayé láti tọ́ta ti bẹ̀rẹ̀ ló ti ń ṣẹlẹ̀ obìnrin á máa jọ̀gá wọ́tọ́ tóbìnrin ti ń jọ̀gá nínú ayé nítọ́tọ́ ti sọ fún ọ pé obìnrin á máa jọ̀gá kí ló dé tó béèrè tán Bàlíkísù tán pa nínú Kùránì fún ọ ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ro ọpọlọ wa ẹ jẹ́ kọ́pọlọ wa ó ṣiṣẹ́ ẹjá já kúrò nínú ìdè yìí níjọ́ tí ẹ̀sìn yìí ti dé àwọn wo là ń sìn àwọn wo náà ń fa ayé tiwa ṣayé tiwọn wọn bí yín dáa bẹ́ẹ̀ bá ná 900 million ní Nàìjíríà nìkan 900 billion là ń ná lówó wa tó jáde sí Mọ́kà lórí báwọn èèyàn lọ hajj ó wá dé hajj yẹn bóyá ìdílé tó ti bí ẹ bóyá èṣù náà ń bọ́ ń bẹ̀ wọ́n wá ní àràmù ni àràmù lè ṣù yẹn ọmọ wa tọ́pọ̀ lórí gangan àràmù ni ó wá dọ́hùn yẹn ń bẹ̀ yẹn olóńgbà òkúta olóńgbẹ́nu sókúta ó dẹ̀ rí pé yẹn wà sacred òun dì mọ́kúta olówà sacred
ẹ ṣàánú wa. Ó ń dìmọ́kùtò ló wà sacred, ó dúró lórí òkè lórí òkúta ó ló wà sacred. Sàfà àti Márùwà yẹn ọ̀tọ̀ nìtàn ẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá náà. Ṣe bí àwọn kí àwọn ìdílé Kùrẹ́ṣì tó dé Mọ́kà, àwọn ìdílé tó wà ní Mọ́kà, àwọn ni àwọn ọmọ wọn méjì náà ṣàṣemáṣe níbẹ̀ yẹn. Oye táwọn àlìjànú chẹ́ǹjì wọn sí òkúta, wọ́n gbé kan sókè wọ́n gbé kan nísàlẹ̀ náà tí ń fi ń ṣe sacrifice lọ́dọọdún tẹ́lẹ̀, tí wọ́n máa ń wá ṣèrántí wọn tán bá wá sọ́jà. Ṣèbọ́jà níbẹ̀ yẹn, ṣèbọ́jà ní Mọ́kà tó jẹ́ sẹ́ńtà, ààyè tí wọ́n ti ń ṣe áàjì gbogbo ilẹ̀ lárúbáwá ni béèrè lọ́wọ́ fóònù ẹ̀ náà. Kánábì tó dé àgbogbo ààyè ni wọ́n kọ́ káàpà sí náà kọ́ áráàmù sí káàkiri. Obìnrin áráàmù wà ní Yámánì, áráàmù wà ní Ujaz, ó wà káàkiri tí wọ́n ti ń ṣe hajj. Oye gbogbo táwọn ń ṣe yẹn ànábì gba gbogbo ẹ̀, ó kó gbogbo ẹ̀ sójú kó yọ ọmọ rẹ fáwọn ẹbí ẹ̀ pé ẹyẹ yí lẹ̀lẹ̀ mọ́ ẹja pákéjì ẹ̀ fún yín kẹ́ ẹ jẹ́ dalẹ̀ kẹ́ ẹ mọ́ fi káwọn èèyàn lẹ́rú. Tí ò bá tiẹ̀ mú kú dání, tó bá jẹ́ gbogbo ohun tó kó dání náà ní pétọ̀ kẹ́ ẹ sáà máa sìn wọ́n mà dà, ó tún wá di pé ideology Islam ó wá lé nígbà ẹ wá ń pa àwọn èèyàn bí ẹni ń pẹran, ṣé èèyàn gan ò tó ni? Bọ́n ṣe ń pa ọmọdé náà ń pa àgbà náà ń pa ọkùnrin náà ń pa obìnrin. Ìwọ fúnra rẹ tó bá lọ gbọ́tàn Islam láti bẹ̀rẹ̀ ogun ló bẹ̀rẹ̀. Kí ló dé tán fi rán àwọn assassins Umaru? Kí ló dé tán fi assassinate Usmanu? Kí ló dé tán fi assassinate Ali? Kí ló fà á? Kí náà pa wọn fún? Àwọn tí wọ́n fẹ́ gbẹ̀san lórí ikú Aisha ìyàwó Ànábì, àwọn náà wà ń bẹ̀ dàárọ̀ ìwọ̀n òkú o, wọ́n dẹ̀ ń pọ̀ sí i. Hassan wa Hussein kí ló dé tá fi pa wọ́n? Gbogbo àwọn nǹkan yìí Islam wọn máa kí gbogbo òlu yín kẹwàá ní 100% of Muslim ẹ máa jagun náà ẹ tún máa para yín ni, torí pé alùsùnà ò ní pàdé sùmọ̀rá kínú ẹ dùn láíláí. Oye àwọn sálàfí wà ń bẹ nílùú òkè ń bẹ yẹn ní Kwara, àwọn sálàfí lódìdí ìlú kan, wọ́n pa gbogbo àwọn ọkùnrin ibẹ̀, wọ́n kóbìnrin àtàwọn ọmọ lọ. Ẹ dákun torí Ọlọ́run, àfáà mélòó ló jáde? Àwọn Anísàídì Òṣùpá kọrin ó tabakura ní gbogbo àfáà wa ń jáde. Ṣé ẹ̀rí pẹ́lẹ́ sìn ni? Ẹ̀rí pẹ́lẹ́ sìn ló ń ṣe Islam? Ẹ̀rí pé lórí burúkú ló ń ṣe Islam? Ẹ̀yin jáde ẹ̀yin lè dìfẹ́ǹdì pé ẹni tó ń kọrin tó wà lóde pátí tó ṣe pé àtọ̀mù tí àtoríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀, ẹ wá sọ pé ẹ ń bú Kùránì. Oye jáde fún àwọn tó ń pààyàn. Bàbá Ìtòlẹ́ ẹ tẹ̀ má bínú, ṣé bí Àlùkùránì nìkan kọ́ ló sọ̀rọ̀ sí, ó sọ̀rọ̀ sí Bíbélì náà, àwọn tó wọ́n ṣe jáde wá. Gbogbo yẹn ò tiẹ̀ kàn mí, ó dàfà mélòó? Ṣebí sojú yín inú ayé lẹwà táfàbò tó ká tó kú náà sọ pé àwọn Boko Haram àwọn lẹ́ni Ọlọ́run. Ó gbọ́ mo rí fídíò yẹn. Ṣebí kíní repeat ẹ̀ láìpẹ́ yìí, ìyẹn èyí wèrè wo tó ní ká máa kọ́ ọmọ kí wọ́n ṣe mí yìnbọn yìí. Ṣebó sọ láìpẹ́ yìí. Oye òun náà repeat ẹ̀, ó ní gbogbo ohun tí àwọn èèyàn ń pè ní terrorist yẹn alùlì jihad ní lọ́dọ̀ tàwọn. Kí ni túmọ̀ alùlì jihad? Àwọn tó ń gbìyànjú sójú ọ̀nà Islam. Original Muslim inú igbó ló wà, ẹni tó ń practice Islam gẹ́gẹ́ inú igbó ló wà. Àwọn ganan tẹ̀lé everything, àwọn náà try jù. Oye doctrine yẹn ẹni tí ò lè pààyàn ò lè ṣe Islam. Ok gbogbo kíní yẹn wọ́n wá ń pa wá, ṣé ká jókòó nínú ilé kan máa pa àwọn ìyá wa ni? Ìkànnù àwọn ìyá wa ń bẹ, wọ́n bá ìyá yẹn sùn títí tó fi kú. Wọ́n tún wá ní kí àwọn ọmọ wa gba òkú ìyá wọn. Wọ́n wá lísì gbogbo tán fẹ́ gbà, àtowó àtọtí àtóúnjẹ. Àwọn ọmọ yẹn gbé lọ, ọmọ 5 tí ìyá yẹn bí, wọ́n débẹ̀ wọ́n pa 2 lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n tún ká àwọn 3 yẹn kalẹ̀ sọ́dọ̀ wọn. Ṣé ká yá